أقبل شهر رمضان، شهر الخيرات، شهر البركات. أقبل شهر رمضان، شهر العتق من النيران. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم، وعلى أبويه الرسولين النبيين الكريمين إبراهيم وإسماعيل، وعلى كل النبيين والمرسلين وآل كل، وسلم تسليما كثيرا. أما بعد، فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وعلى آله وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. إليني ìjókòó ẹlẹ́kẹrin látinú tírà shahru Ramadan آداب وأحكام ti الشيخ إمام ابن علي الأثري حفظه الله ورعاه. أولي فضائل شهر رمضان، فضائل الصيام، فضائل الصيام. أفاها وأنت سواجه لوري فضيلة إليك يعني ومن فضائله إنه ولا تنبفون الصيام، ونكبي أن الله تعالى جعل لأهل الصيام بابا في الجنة لا يدخل منه غير الصائمين. إنه ولا تنبفون الصيام، هنا نكبي الله سبحانه وتعالى أدى إليكم كان أدى شالشة fún àwọn tó yẹ pé aláwẹ̀ iná ni wọ́n. Àwọn tó bá ń gbààwẹ̀ iná ni ilẹ̀kùn náà wà fún láti fi wọ inú aljanna. la yadkhulu minhu ghayru as-sa'imin. àwọn tó yàtọ̀ sí aláwẹ̀ wọn ò ní wọlé, wọn ní wọ aljanna gba ẹnu ọ̀nà yìí. ẹnu ọ̀nà kan pàtó ní tó yẹ pé àwọn tí wọ́n máa ń gbààwẹ̀ nílé ayé àwọn nìkan ni wọ́n á wọlé, wọ́n á wọnú aljanna gba ẹnu ọ̀nà náà. ففي الصحيحين هو أنه صحيح البخاري صحيح مسلم من حديث سهل بن سعد رضي الله عنه، إنه حديث سهل أما سعد ينو الله كما به عن النبي صلى الله عليه وسلم أنه قال: لا تيودا النبي صلى الله عليه وسلم النبي سيبي إن في الجنة بابا، dájúdájú ń bẹ nínú àlùjánnà ilẹ̀kùn kan, yuqalu lahu ar-rayyan. ilẹ̀kùn yìí orúkọ tí wọ́n ń pè wọ́n náà ní ar-rayyan. yadkhulu minhu as-sa'imuna yawma al-qiyamah. àwọn aláwẹ̀ ni wọ́n á wọlé gba ẹnu ọ̀nà yìí tó bá di ọjọ́ ìgbàdà al-qiyamah. la yadkhulu ma'ahum ahadun ghayruhum. ẹnìkankan ò ní wọlé pẹ̀lú wọn. ẹnìkankan ò ní wọlé pẹ̀lú wọn gba ẹnu ọ̀nà yìí nínú àwọn tí wọn kì í ṣe aláwẹ̀. yuqal, wọn a máa sọ pé ayna as-sa'imun. àwọn aláwẹ̀ dà. ẹni pé wọ́n máa pè wọ́n pé ẹ̀yin tẹ́ pé aláwẹ̀ ní ilé ayé ẹ máa bọ̀, ẹ̀yin dà ibo lẹ́wà láti wá wọlé gba ẹnu ọ̀nà náà. wọ́n ní fayadkhuluna minhu, wọ́n máa wọlé gba ẹnu ọ̀nà yìí. fa idha dakhala akhiruhum, tí last person nínú wọn tó bá ti wá wọlé, ẹni tó gbẹ̀yìn nínú wọn nínú àwọn aláwẹ̀ tó bá ti wá wọlé, ughliq, wọ́n pa ilẹ̀kùn náà dé. falam yadkhul minhu ahadun, ẹnìkan kò wá ní wọlé gba ẹnu ọ̀nà yẹn má, ẹnìkan kò ní wọlé má gba ẹnu ọ̀nà náà. sọ eléyìí náà àwọn alátúnbẹ fún as-siyam náà ni pé Allah subhanahu wa ta'ala
ó faddala àwọn aláwẹ̀, ó gbé ọlá fún àwọn aláwẹ̀ pẹ̀lú pé ó fún wọn ní ilẹ̀kùn kan pàtó tó special tó yẹ pé àwọn nìkan iná ni wọ́n á wọlé gba ilẹ̀kùn náà. tọ́lẹ́yìn náà àfáà ní khamisan ẹlẹ́ẹ̀karùn-ún wa min fadailihi nínú àwọn ọlá tó ń bẹ fún as-siyam annahu yashfa'u li sahibihi yawma al-qiyamati fi dukhul al-jannah. wọ́n ní pé as-siyam á ṣe ṣàfáà fún aláwẹ̀. àwẹ̀ a máa ṣe ṣàfáà, a máa ṣe ìṣìpẹ̀ fún aláwẹ̀ ní ọjọ́ gbọdọ̀ al-qiyama láti jẹ́ pé kí ó rẹ̀ níbẹ̀ kó wọ al-jannah. فعن عبد الله بن عمرو رضي الله عنهما لا تود عبد الله وما عمرو ينا الله كما بام مجيج أن رسول الله صلى الله عليه وسلم قال بدأ إن شاء الله فيكاتي ولا الله سبحانه وتعالى وما با سيبي الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة وني عاوه أتى القرآن وما شيء شبه فويرو وبعد يجب القيامة يقول الصيام أو يوم الصح أي رب مكبر الله بامي مكبر الله منعته الطعام والشهوات بالنهار من جاكو جون إروري من جاكو جون مقدي كورم بيون جاجيجي أتي أوا إقبادون إليتين يا مقبادون so mo kọ́ dí mi ò jẹ́ kó rí àwọn nǹkan yìí ṣe lọ́sàn. fashafi'ni fihi gba ìṣìpẹ̀ mi nípa rẹ̀, gba ìṣìpẹ̀ mi tí mo ń ṣe yìí nípa rẹ̀. wa yaqulu al-Qur'an náà sọ pé mana'tuhu an-nawma bil-layl, ǹjẹ́ kí ẹrú rẹ̀ ǹjẹ́ kó sùn lálẹ́ a máa ka Qur'an lóru ni, ǹjẹ́ kó sùn lóru a máa ka Qur'an a máa dìde lóru láti ṣe qiyamul layl. fashafi'ni fihi gba ìṣìpẹ̀ mi nípa arákùnrin yìí, ìṣìpẹ̀ mi tí mo ń ṣe níwájú rẹ̀ Allah subhanahu wa ta'ala fẹ́rù rẹ̀ yìí gbà á lọ́wọ́ mi rẹ̀ Allah subhanahu wa ta'ala. qala anabi sallallahu alayhi wa sallam wa sọ pé wa yushaffa'an àwọn méjèèjì ní wọ́n wá ṣe kí ni wọ́n á gba ìṣìpẹ̀ wọn, wọ́n á gba ìṣìpẹ̀ àwọn méjèèjì ó ṣe ìṣìpẹ̀ Allah subhanahu wa ta'ala yóò sì gbà wọlé. fẹ́lẹ̀ kẹfà fáni wa min fadailihi nínú àwọn ọlá tó tún bẹ fún as-siyam wọ́n ní pé annahu la ya'diluhu shay'un min al-a'mali as-salihah, kò sí nǹkan kan tó dọ́gba rẹ̀, kò sí nǹkan kan tó ṣe déédéé as-siyam nínú àwọn iṣẹ́ olóore. wa fi sunan an-nasa'i من حديث أبي أمامة الباهلي رضي الله عنه نينو سنن النسائي هي السنن الصغرى يبقى يسوسواجه كما سوى سنن النسائي كما قيد رجلو الكبرى السنن الصغرى ونقبله نينو حديث أبي أمامة الباهلي رضي الله عنه ونقول قلت يا رسول الله إلى وجشاء الله مرني بأمر ينفعني الله به فعمل شيء فلا أمريكا تيكي الله سبحانه وتعالى يوسمي لسا بلوره فعمل شيء فلا أمريكا تيكي الله جل وعلا يوشمي لنفعني بلوره. قال النبي صلى الله عليه وسلم وصف أبوه مما عليك بالصيام أو دوره ما gbààwẹ̀ lọ́pọ̀lọpọ̀ fa innahu la mithla lah, torí pé àwẹ̀ ní kò sí irú rẹ̀, àwẹ̀ ní kò sí irú ẹ̀, kò sí tó dọ́gba pẹ̀lú rẹ̀, kò sí tó ṣe déédé pẹ̀lú rẹ̀. afáàní qala al-Munawi fi Fayd al-Qadir, al-Imam al-Munawi wọ́n nínú Fayd al-Qadir. Fayd al-Qadir ó jẹ́ sharhu al-Jami' as-Saghir ti as-Suyuti rahimahullahu ta'ala, إليه الحافظ السيوطي رحمه الله توشي تنقني الجامع الصغير وشرح له وني فيض القدير في الإمام المناوي
الجامع الصغير ترى كان بجمعة الإمام الألباني رحمه الله تعالى تيوا شيلوري له تيوا ركرني صحيح وضعيف الجامع الصغير وزيادته أو وزياداته. وني صحيح الجامع الصغير وزياداته، فكان ضعيف الجامع الصغير وزياداته. تيوا في شلاي يقولوا لا في عنه أو أحاديث إليتي الإمام السيوطي رحمه الله تعالى تيوا كوان نتراي، فكان وني كولا لا في عنه به إليه من باب الفائدة إناني. الإمام السيوطي الإمام المناوي رحمه الله تعالى لا توانشي عليه إنه ترى وفيض القدير. وني أرى النبي صلى الله عليه وسلم تسيب عليك بالصيام فإنه لا مثل له. أود دوره تريبي كسيره، أود دوره تريبي كسيره، أوني كوني على فيجو كسين كاتو فيجو. وني إذ هو يقوي القلب والفطنة ويزيد في الذكاء ومكارم الأخلاق. تريبي أوني ومن أوكا ومن مولي أسي مم جاكي بريني أكو شاب كينيو شاب كينيو مو بري بري. فكان ومن شالكم أغمى ومن شالكم يه أسي من شالكم àwọn ìwà eléyìí tí ó dá, àwọn ìwà eléyìí tí ó dá tó jẹ́ àwọn ìwà alápọ̀nlé. Wa idha sama al-mar'u, tí ọmọ ènìyàn bá gbààwẹ̀, tí wọ́n bá jẹ́ ẹni tó máa ń gbààwẹ̀, i'tada qillata al-akli wash-shurbi. Èèyàn ṣe kí ni èèyàn ó padà jẹun tí yóò jẹ́ pé kò ní lè máa jẹun púpọ̀ mọ́. Yóò ti bá mi máa jẹun díẹ̀ yóò ti bá sábà, kò ní lè máa jẹun púpọ̀ mọ́ tí wọ́n wá fúlù ikùn èèyàn tó yẹ pé èèyàn ò ní lè múfù mọ́ dáadáa, èèyàn ò ní lè ṣe ohun tó yẹ kí èèyàn ṣe mọ́. Nínú àwọn kan tí àwẹ̀ máa ń ṣe náà ilé, tí wọ́n bá jẹ́ aláwẹ̀ tí wọ́n ń gbààwẹ̀ dáadáa, èèyàn ò ní àǹfààní láti máa jẹun púpọ̀ mọ́ tí wọ́n wá jẹ àjẹjù tó yẹ pé ó tún máa padà pa àyàn lára. Wọ́n ní انقمعت شهواته وانقلعت مواد الذنوب من أصلها. فكنا gbogbo àwọn ṣáhwà rẹ̀, gbogbo àwọn yòròyòrò, gbogbo àwọn adùn eléyìí tí ara èèyàn tá máa dìde sí tó yẹ pé yóò máa wùyàn láti ṣe. Èèyàn róbìnrin ni ojú èèyàn ní fẹ́ kúrò ń bẹ́ẹ̀, ara èèyàn máa dìde látara kó róbìnrin tí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn ṣe kí tí èèyàn bá ń gbààwẹ̀ nǹkan yìí yóò dínkù. Àwẹ̀ yóò jẹ́ kí nǹkan yìí àwẹ̀ máa dá ẹ̀ dáhùn, kò ní jẹ́ kí ó lè máa ṣe kí ni kó lè máa ṣẹlẹ̀ mọ́ síyàn. Torí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ìgbà tó ń ṣe hathu lórí az-zawaj tí ó ń gbẹ wá ló ń gbẹ pé ká fẹ́yàwó, torí pé fífẹ́yàwó yóò jẹ́ kí oníkálukú kó lè rẹ ojú rẹ̀ sílẹ̀, bákan náà kí a lè ṣọ́ abẹ́ wa. Wọ́n ní pé ẹni tí ò bá wá lágbára láti ṣe kíni láti fẹ́yàwó, fa alayhi bis-sawm, kó máa gbààwẹ̀. Irú ẹni bẹ́ẹ̀ kó máa gbààwẹ̀ dáadáa, fa inna as-sawma lahu wija', torí pé àwẹ̀ ní ó máa dá ṣáhwà rẹ̀, ó máa dá ẹ̀ dáhùn. Yóò dà gẹ́gẹ́ bí pé irú ẹni bẹ́ẹ̀ nǹkan ó yóò dà gẹ́gẹ́ bí ẹran tí wọ́n ti tẹ̀ lọ́dà ni. Ọ̀pọ̀ ẹran tó yẹ pé wọ́n ti tẹ̀ ní ọ̀dà tàbí kí wọ́n ti fá abẹ́ rẹ̀ tó yẹ pé kò ní lè ní ara rẹ̀ ò ní lè dìde mọ́. Nínú àwọn àǹfààní tí àwẹ̀ máa ń ṣe náà ilé. Àfáà tó wá ní ìyẹn al-Munawi rahimahullah wọ́n ní pé wanqala'at mawadu dhunubi min asliha. Àwọn tí máa ń mú yàn dá ẹ̀ṣẹ̀, àwọn kan yìí àwẹ̀ yóò ṣe kí ni yóò fàyọ, yóò tú láti ìpìnlẹ̀, yóò tú ìpìnlẹ̀, yóò mú kúrò pátápátá gbogbo àwọn nǹkan tó wà lára tó yẹ pé ó máa ń sún yàn lọ síbi dídá ẹ̀ṣẹ̀. Nǹkan yìí ni àwẹ̀ yóò mú kúrò lára yàn. Wa dakhala fil khayri min kulli wajh. Ọmọnìyàn tó bá jẹ́ aláwẹ̀ yóò wá wọ inú oore ní gbogbo ọ̀nà.
ní kí gbogbo lẹ́kún orí náà ló máa ṣí kalẹ̀ fún irú ẹni bẹ́ẹ̀. Wa ahatat bihil hasanatu min kulli jiha. So gbogbo dáadáa iná ló máa rọ kiri ká irú èèyàn bẹ́ẹ̀ láti gbogbo ọ̀nà náà ní dáadáa ó ti rọ kiri ká irú èèyàn bẹ́ẹ̀ tí àwọn owó rẹ̀. So àfáàní sílẹ̀ ibi ni ọ̀rọ̀ al-Imam al-Munawi rahimahullah ta'ala ló parí sí. wọ́n ní wa qala as-Sindi bi hashiyatihi ala sunan an-Nasa'i. So al-Shaykh as-Sindi afáàyè wọ́n sọ nínú hashiya wọn tíra tí wọ́n pè ní hashiyatu as-Sindi ala sunan an-Nasa'i. So as-Sindi ìṣe àwọn ni al-Shaykh Abdul Aziz as-Sindi tí wọ́n gbajúmọ̀ ní àsìkò yìí. Òbí kìí ṣe pé nínú àwọn olùmọ̀ tí wọ́n ti rí kọjá iná ni àfẹ́lẹ́ Sindi. So wọ́n sọ nínú hashiya àwọn lórí Sunan an-Nasa'i ni fa innahu la mithla lahu. Ọ̀rọ̀ Nabi sallallahu alaihi wasallam tó sọ pé àwẹ̀ ní kò sí tó jọ, kò sí nǹkan kan tó dàbí rẹ̀. Wọ́n ní fi kasri ash-shahwa, la mithla lahu fi kasri ash-shahwa, kò sí tó dàbí rẹ̀ níbi rírun adùn, rírun yòròyòrò, rírun kí ara èèyàn máa dìde sí àwọn nǹkan tó máa mọ́ra dìde, rírun kí ẹ̀mí kó máa nífẹ̀ẹ́ sí àwọn nǹkan tí ẹ̀mí máa nífẹ̀ẹ́ sí, láwọn nǹkan tẹ́ pé bóyá àwọn nǹkan tẹ́ pé ó jẹ́ mubah ni àbá nǹkan tó jẹ́ haram náà. wa daf'i an-nafsi al-ammara, bákan náà kò sí tó jọ àwẹ̀ níbi mímá ti ẹ̀mí padà, ẹ̀mí eléyìí tí ó máa ń pààyàn láṣẹ pẹ̀lú aburú. So àwẹ̀ ní yóò máa ti ẹ̀mí yẹn padà kúrò níbi irú ẹ̀mí báyìí. wa shaytan, bákan náà kò sí tó jọ àwẹ̀ níbi títí ẹ̀mí àbí tí dídá shaytan dídá padà kúrò ní ọ̀dọ̀ èèyàn. So láti jẹ́ pé yóò rí wáṣíwáṣá ṣe lórí èèyàn pé lọ ṣe nǹkan báyìí, lọ ṣe nǹkan báyìí. Tí wọ́n bá jẹ́ aláwẹ̀, shaytan yóò ṣe kíni, yóò ṣọ́ èèyàn kúrò níbi Allah subhanahu wa ta'ala yóò ṣọ́ èèyàn kúrò níbi jíjẹ́ kí shaytan ó ní agbára lórí èèyàn. Ó ní tàbí kó jẹ́ pé ìtumọ̀ rẹ̀ òun ni pé la mithla lahu fi kathrati ath-thawab. Ó ní pé kò sí in tó dàbí rẹ̀ níbi pípọ̀ ládàá rẹ̀, kò sí tó dàbí àwẹ̀ níbi pípọ̀ ládàá àwẹ̀. So lẹ́yìn náà àfáà ní ẹlẹ́kẹjọ nínú àwọn ọlá as-siyam ni pé wa min fadailihi, nínú àwọn ọlá as-siyam ni pé annahu yajtami'u fi as-sawmi anwa'u as-sabri ath-thalatha. ó máa ń kójọ nínú ààwẹ̀, ó máa ń kójọ sínú ààwẹ̀ àwọn oríṣi sùúrù mẹ́tẹ̀ẹ̀ta tání, àwọn oríṣi sùúrù mẹ́ta iná ló wà. as-sabru ala at-ta'a, was-sabru 'ani al-ma'siyah, was-sabru 'ala aqdari Allahi al-mu'limah. ṣíṣe sùúrù lórí at-ta'a, títẹ̀lé Allah subhanahu wa ta'ala. ẹni tí ó fẹ́ tẹ̀lé Allah jalla wa ala tó fẹ́ gbọ́rọ̀ sí lẹ́nu, sùúrù ló ń tọ́ wọn ṣe. bákan náà tó fẹ́ ṣe sùúrù kúrò níbi in tí Allah subhanahu wa ta'ala tó ṣe léèwọ̀ fún wa, sùúrù náà ní ọ̀rọ̀ ẹgbẹ́ òṣè. bákan náà ṣíṣe sùúrù náà ní lórí àwọn in tí Allah subhanahu wa ta'ala tó kádàrá máyàn láwọn kan tẹ́ pé ó máa ń dùnyàn, ìdùn máyàn. wọ́n ní pé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí, sùúrù mẹ́tẹ̀ẹ̀ta yìí, òun ló kójọ sínú àwẹ̀. ẹ jẹ́ ká náà káka ọ̀nà tí wọ́n gbà gbé nǹkan yìí jáde láti fi tọ́ka sí pé as-sawmu ó kó nǹkan mẹ́ta yìí ó kó sínú. wọ́n ní qala shaykhul islam ibn Taymiyyah rahimahullahu ta'ala fi sharh umdatil fiqh. shaykhul islam ibn Taymiyyah rahimahullahu ta'ala inú sharh umdatil fiqh tó tírà al-imam ibn Qudamah al-Maqdisi rahimahullahu ta'ala. So Ibn Taymiyyah ní waqad qil, bákan náà wọ́n tún lè sọ pé innahu uniya bi qawlihi, wípé tí wọ́n gbà lérò pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀, yẹni pé innahu pé dájúdájú òun, uniya ni wọ́n gbà lérò, yẹni pé tí wọ́n gbà lérò pẹ̀lú innahu
ad-damir níbi òun ni kíni as-siyam wọ́n ní waqad qil wọ́n tún lè sọ pé innahu dájúdájú òun dájúdájú àwẹ̀ yẹn uniya òun ni wọ́n gbà lérò ẹni pé innahu ay ana Allahu as-sawma ana Allahu as-sawma ẹni pé Allahu gba àwẹ̀ lérò bi qawlihi pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ tó sọ pé wasta'inu bis-sabri was-salah ẹ wá ìrànlọ́wọ́ pẹ̀lú sùúrù àti as-salah so tí wọ́n sì pé kí ó lè jẹ́ pé tí Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú as-sabru níbi òun ni as-sawm ni li'anna as-sa'ima yusabbiru nafsahu an shahawatihi torí pé aláwẹ̀ ní yóò fún ẹ̀mí rẹ̀ ní sùúrù kúrò níbi àwọn adùn eléyìí tí ẹ̀mí máa ń nífẹ̀ẹ́ sí so Sheikh Imam Ibn Ali Al-Athari wọ́n ní so ibi an shahawatihi ibẹ̀ ní ọ̀rọ̀ Ibn Taymiyyah rahimahullah ta'ala tó mú wa ibẹ̀ ló parí sí wọ́n ní fahuwa sabrun ala ta'atillah so àwẹ̀ ní ṣíṣe sùúrù ní lórí ìtẹ̀lé Allah subhanahu wa ta'ala wọ́n ní li'anna al-insana yasbiru ala hadhihi at-ta'a wa yaf'aluha torí pé ọmọ ènìyàn ní yóò ṣe sùúrù lórí ta'a yìí lórí títẹ̀lé Allah yìí yóò sì ṣe wa yasbiru an ma'siyati Allah subhanahu wa sabrun an ma'siyati Allah subhanahu akana sùúrù tó ní àwẹ̀ kúrò níbi ṣíṣe Allah subhanahu wa ta'ala ọ̀nà olùgbàjẹ́bẹ̀ li'annahu yatajannabu ma yahrumu ala as-sa'imi torí pé ẹni tó bá ń gbààwẹ̀ ní yóò jìnà sí in tó jẹ́ èèwọ̀ fún aláwẹ̀ láti ṣe so bákan náà sabra ẹlẹ́kẹta ni wa sabrun ala aqdarillahi ta'ala bákan náà yóò ṣe sùúrù lórí kádàrá Allahu ta'ala rẹ̀ ga wọ́n ní li'anna as-sa'ima yusibuhu alamun bil-'atashi wal-ju'i wal-kasali torí pé aláwẹ̀ ní pain ó máa ṣẹlẹ̀ sí yóò máa feel pain yóò máa jẹ̀rúnra látara òǹgbẹ látara ibi látara pé yóò tún lẹ̀ ara rẹ̀ máa lẹ̀ so kò ní lè ṣe kí ni yóò kọ́lẹ̀ kò ní lè ṣe ní tó yẹ kó ṣe má kò ní lè ṣiṣẹ́ dáadáa mọ́ wa da'fi an-nafsi bákan náà ẹ̀mí rẹ̀ náà yóò tún lẹ̀ ẹ̀mí rẹ̀ náà lẹ̀ ó ní falihadha nítorí eléyìí o kana as-sawmu min a'la anwa'i as-sabri ló fi jẹ́ pé àwẹ̀ ní nínú àwọn sùúrù nínú àwọn oríṣi sùúrù tó fi ń ga jù òun ni àwẹ̀ wà nínú àwọn oríṣi sùúrù tó fi ń ga jù òun ni àwẹ̀ li'annahu jami'un bayna al-anwa'i ath-thalatha torí pé ó kó gbogbo àwọn oríṣi mẹ́tẹ̀ẹ̀ta tí sùúrù ní gbogbo ẹ̀ lòun kó sínú jẹ́ وقد قال الله تعالى رجال سيسايبي إنما يوفى الصابرون أجرهم بغير حساب الله سبحانه وتعالى لا رجاء الله so yóò ṣe kíni yóò fún àwọn onísùúrù yóò fún wọn ní ẹ̀san wọn eléyìí tí ó pé láì ní ṣe ìṣirò kankan fún wọn láì ní ṣe ìṣirò fún wọn Allah subhanahu wa ta'ala yóò fún àwọn ní sùúrù yóò fún wọn ní ẹ̀san wọn yóò san wọn lẹ́san sùúrù wọn láì ní ṣe ìṣirò wọn ni wa qad warada fi 'iddati atharin 'ani at-tabi'in ó wá nínú àwọn athar àwọn ẹgbàwá ilé tó pọ̀ láti ọ̀dọ̀ àwọn at-tabi'un àwọn mọ̀lẹ́yìn àwọn sàhábà wọn ni ka مجاهد ومحمد بن طلحة الأسدي ونجاب مجاهد أتي محمد بن طلحة الأسدي أنهما قالا وقام مجاهد سيبي في قوله تعالى نبي الله سبحانه وتعالى توني واستعينوا بالصبر so وين الله بلو الصبر بلو سور so مجاهد أتي محمد بن طلحة الأسدي ونبي الصبر الصيام as-sabru as-siyam in tó ń pè ní sabru níbi tí Allah subhanahu wa ta'ala tó gbà lérò pẹ̀lú as-sabru níbi òun náà ni as-siyam
lẹ́yìn náà àfáà ní wa min fadailihi nínú àwọn ọlá rẹ̀ ilé tó máa jẹ́ lẹ́kẹ̀ẹ́sán wọ́n ní pé anna Allaha ta'ala yaj'alu lis-sa'imi farhatayni yafrahuhuma wọ́n ní pé Allah subhanahu wa ta'ala yóò fún aláwẹ̀ ní ìdùnnú méjì ó fún aláwẹ̀ Allah subhanahu wa ta'ala fún aláwẹ̀ ní ìdùnnú méjì ayọ̀ méjì tí ó máa yọ ayọ̀ méjèèjì yìí farhatan 'inda fitrihi wa farhatan 'inda liqa'i rabbih ìdùnnú kan ayọ̀ kan nígbà tó bá ń túnu ayọ̀ ẹlẹ́kejì nígbà tó ń pàdé Allah subhanahu wa ta'ala wani fafi sahihain wannan sahihan sahihul bukhari àti muslim min hadithi abi hurairata radiyallahu anhu min hadithu abu hurairah yana Allah kuma ba عن النبي صلى الله عليه وسلم أنه قال لا تقول النبي صلى الله عليه وسلم كيف سيكون للصائم فرحتان يفرحهما بفون علاوة أيو مجي يدونو مجي يوما يو أيو مجي إذا أفطر فرح تبتنو يدونو وإذا لقي ربه فرح بصومه tó bá tún wá pàdé Allah subhanahu wa ta'ala yóò tún dùnnú sí àwẹ̀ rẹ̀ yóò dùnnú nítorí àwẹ̀ rẹ̀ wọ́n ní qila àfáàní wọ́n sọ pé ìtumọ̀ rẹ̀ wọ́n ní pé farahun bizawali ju'ihi ìdùnnú kan ìdùnnú aláwọ̀kọ́ látara wípé ebi tó ń pa ó ti kúrò báyìí látara pé ó ti jẹun wa 'atashihi òǹgbẹ tó ń gbẹ náà ó ti lọ látara bí ó ti mú nǹkan ti mú mi haythu ubiha lahu al-fitru nítorí pé lásìkò yìí bí wọ́n ti pé lásìkò yìí wọ́n ṣe kí ni wọ́n ṣe tútúnu wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wa qila wọ́n tún sọ àwọn olùmọ̀ tún sọ nínú ìtumọ̀ hadith yìí pé inna farahahu bi fitrihi min haythu annahu tamamu sawmihi wa khatimatu ibadatihi wọ́n ní ìdí tó fi ń dunnú inna farahahu bi fitrihi dájúdájú ìdùnnú rẹ̀ sí ìtúnu eléyìí tó túnu ọ̀nà tó ń gbà dunnú òun ni pé kíni òun ni pé nítorí pé nǹkan yìí jẹ́ ìparí ààwẹ̀ rẹ̀ ìgbẹ̀yìn ìjọsìn rẹ̀ tí í ṣe ìjọsìn ààwẹ̀ wa takhfifun min rabbihi bákan náà ìmúfúyẹ́ ni ìṣe ẹ̀dẹ́ ní fún aláwẹ̀ yìí látọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala ọlọ́wọ̀ bá rẹ̀ wa ma'unatun ala mustaqbali sawmihi bákan náà ìrànlọ́wọ́ ni tí ó ràn lọ́wọ́ lórí ààwẹ̀ mi tún fẹ́ ṣe gini tún fẹ́ gbà fẹ́ lọ jẹ́ pé ọ̀tọ̀ ká ṣe wìsọ́ọ̀lù kí a so ààwẹ̀ mọ́ ààwẹ̀ ká má tunu lálẹ́ ká fi wá gba ààwẹ̀ mi bẹ́ẹ̀ láì ní jẹ sàárì náà eléyìí kò tọ́ wọ́n ṣe alfitru wọ́n ṣe ní ẹ̀tọ́ fún wa so that yóò lè ràn wá lọ́wọ́ lórí ààwẹ̀ ọjọ́ kejì tí a bá tún fẹ́ gbà. qala al-hafiz ibn hajar rahimahullahu fi fath al-bari al-hafiz ibn hajar rahimahullahu ta'ala inú fath al-bari sharhu sahih al-bukhari wọ́n ní pé wala mani'un من الحمل على ما هو أعم مما ذكر wọ́n ní kò sí ní tó burú kò sí ní tí ó lè kọ́dí ká gbé hadith yìí lórí ní tí ó tún gbòòrò tó tún fẹ̀ ju ní tí wọ́n mẹ́ńṣà yìí lọ ẹ̀yìn tí wọ́n méjèèjì tá a fa sọ pé qila ma'nahu farahun bi zawali ju'ihi tó àti pé wa qila inna farahahu bi fitrihi min haythu annahu min tamami sawmihi ìtumọ̀ méjèèjì yìí Ibn Hajar rahimahullah ta'ala ní pé kò sí tó burú kò sí tó lè kọ́ díwa láti gbé hadithu yìí lórí ìtumọ̀ tó fẹ̀ ju méjèèjì yìí lọ wọ́n ní fafarahu kulli wahidin bihasabi so ìdùnnú ẹnì kọ̀ọ̀kan yóò máa jẹ́ kí ni yóò máa jẹ́ bí ó ń tàn bá ṣe rí náà eléyìí ìdùnnú tó wọ́n dùnnú ọ̀tọ̀ ni ìdùnnú tẹ́lẹ̀ náà dùnnú ọ̀tọ̀ ni li ikhtilafi maqamati an-nas fi dhalik torí pé ìpele àwọn èèyàn
níbi ìdùnnú yìí níbi àwẹ̀ ní ìpele tó yàtọ̀ yìí náà ni faminhum man yakunu farahuhu mubahan wa huwa at-tabi'i wọ́n bẹ́ẹ̀ nù àwọn tẹ́ pé ìdùnnú tiẹ̀ yóò jẹ́ tó jẹ́ mubah tó tọ́ ìdùnnú tó tọ́ yìí náà ni tí ó jẹ́ natural one pé ó kàn dùnnú naturally pé alhamdulillah àti túnú alhamdulillah kò sínú ètò tó faminhum man yakunu mustahabban ó sì ń bẹ́ẹ̀ nù dùnnú eléyìí tẹ́ pé kí ni yóò jẹ́ mustahab ní tẹ́ pé wọ́n fẹ́ kéèyàn dùnnú sí iná ni wọ́n ní wa qawluhu ọ̀rọ̀ rẹ̀ tó wá sọ ọ̀rọ̀ Nabi sallallahu alayhi wa sallam tó sọ pé wa idha laqiya rabbahu fariha bi sawmihi tó bá pàdé Ọlọ́run bá rẹ̀ yóò dùnnú pẹ̀lú àwẹ̀ rẹ̀ wọ́n ní ìtumọ̀ eléyìí ni pé ìtumọ̀ rẹ̀ ni pé bi jazaihi wa thawabihi yóò dùnnú sí ẹ̀san àwẹ̀ rẹ̀ ẹ̀san àwẹ̀ eléyìí tó gbà lé ayé yóò dùnnú sí wọ́n ní waqil wọ́n tún sọ wípé nípa apá kan náà olùmọ́sọ wípé alfarahu alladhi inda liqa'i rabbihi ìdùnnú tí aláwẹ̀ ó dùn nígbà tó bá pàdé olúwa rẹ̀ ẹlẹ́dàá rẹ̀ wọ́n ní imma li sururihi bi rabbihi imma li sururihi bi rabbihi imma nínú kó jẹ́ pé nítorí pé inú rẹ̀ dùn sí pé ó ti pàdé Ọlọ́run bá rẹ̀ ó pàdé pé Allah subhanahu wa ta'ala tí mo jọ́sìn fún iná ilé yóò wá dùnnú pé òun pàdé ẹlẹ́dàá òun lónìí aw bi thawabi rabbihi tàbí kó dùnnú sí ẹ̀san Ọlọ́run bá rẹ̀ ẹ̀san tí Allah subhanahu wa ta'ala tí ó san so bí eléyìí bó ṣe rí náà ni a tún dúró báyìí bi idhnillahi azza wa jal wallahu ta'ala a'la wa a'lam subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh.